àwọn arọ tó so mọ́ mo ń sọ fún wa yìí pé kò sí ti ń jẹ́ al-mi'raju rárá al-isra'u ń bẹ èèyàn tó bá gbọ́ mi látọdún kẹrin àwọn kan máa parọ́ pé mùdírù markaz ló sọ pé èmi mo wí bẹ́ẹ̀ mo sì ti wí August 2018 ni mo ti sọ yìí pé ànábì ò lọ gbàrún wá ń sánmọ̀ mo sì ní ìtàn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ láwọn ìtàn àwọn tó ti ṣe tó ṣe gígòkè lọ sánmọ̀ kánàbí ó tó dé á padà pa wọn Yehudi ni Nasaraniya náà ni Sorodashiya ni àwọn ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti ń bẹ kí Ìsìlámù kánàbí ó tó dé làwọn náà ní àwọn ẹrú tẹ̀yìn níbẹ̀ yẹn ni wọ́n ti lọ́ọ́ gbé wá bẹ́ẹ̀ bá tẹ̀lé mi lọ́dún kẹrin mo sọ wípé al-mi'raju lè bá nínú Muwatta Imam Maliki kí ló dé tí Imam Maliki ò kọ́ kalẹ̀ ṣé kò gbọ́ rí bá Babul Isra'i nínú Muwatta in tó sì sọ yàtọ̀ sí táwọn àfáà tó Imam Maliki ìmáàmù Daril Hijrati ìmáàmù nílùú Medina níjọ́ tó wà láyé ìmáàmù Ali Sunna ni ó sì jẹ́ nínú àwọn tí wọ́n nímọ̀ jù jọ náà fi sunna wal fiqh tó fi já sí pé nígbà tí wọ́n ń ròyìn ìmáàmù Maliki fún wa wọ́n ròyìn ìmáàmù Maliki gẹ́gẹ́ bí ìmáàmù Shafi'i ti wí wípé ìmáàmù Maliki tẹ́ rí un tíra rẹ̀ ní tíra tó lálàáfíà jù lẹ́yìn al-Qur'an gẹ́gẹ́ bí ìmáàmù Shafi'i ti wí bí Shafi'i ti wí ni o báwọn akẹ́ ti wí ṣáájú káwọn ó tó dé ẹwà máa gbọ́ qala Shafi'i rahimahullahu ta'ala ó ní ma zahara 'ala al-ardi kitabun ba'da kitabillahi asahhu min kitabi Maliki hadha ma qala Shafi'i qabla huduri al-Bukhari Imam Shafi'i sọ fún wa yìí pé ma zahara 'ala al-ardi kitabun kò tí ì jáde lórílẹ̀ ayé tá a wà yìí ìwé kan ba'da kitabillahi lẹ́yìn al-Qur'an asahhu min kitabi Maliki tó lálàáfíà ju ìwé Maliki lọ. tábà wá sọ̀rọ̀ nísìn a ní manhaju sálàfù là ń lò lára àwọn sálàfù sọ́lẹ̀ ni wọ́n ń sọ fún wa yìí pé kitabu Maliki asahhu li kutubi ba'da kitabillah àmọ́ àwọn Ibnu Taymiyyah tí wọ́n á dé lọ́gọ́rùn-ún ọdún mẹ́fà sọ́gọ́rùn-ún ọdún keje pẹ̀lú àwọn Ìmáàmù Nawawi ni wọ́n wá ṣe iddi'a'ul ijma'i pé Sahihul Bukhari àti Muslim ló lálàáfíà jù. ok tẹ́ bá wọn sọ yẹ́ wàá máa sọ pé fil qarnil awwal wath-thani wath-thalith bẹ́ntì ń bẹ́ẹ̀ lẹ́sìn. àní Ìmáàmù Shafi'i ló ń jó máa yé wa bẹ́ẹ̀ yí pé ma zahara 'ala al-ardi kitabun
ba'da kitabillahi asahhu min kitabi Malik kò sí ìwé náà lórílẹ̀ ayé lára àwọn ìwé taari tó wà lálàáfíà ju ìwé Málíkì lọ. Ìmáàmù Ṣáfi'í náà sì kọ̀wé tí wọ́n pè ní al-Ummu kitabul ummi tí ń jẹ́ kitabul hadith. Masha Allah wa qala al-Bukhari anil Muwatta'i. Imam Bukhari fúnra rẹ̀ wá sọ nípa Muwatta yẹn pé min asahhil asanidi Málíkì an-Nafi' an ibn Umar pé èyí tó lálàáfíà jù nínú ibi tí wọ́n máa ń ṣe àfitì àdísù ìmáàmù Málíkì sí náà ni an-Nafi' an ibn Umar léyìí tó gba àdísù wípé Abubakar ń bẹ nílùú Medina nígbà tá Ànábì ń bẹ nílùú Mẹ́kà pé kana Salimu mawla Abi Hudhayfa yahummul muhajirina al-awwalina qabla maqdami rasulillahi بالعصبة موضع بقبة وكان أكثرهم قرآنا òun ló máa Kùránì jù nù wọn òun ló ń ṣáájú kírun fáwọn tí wọ́n kọ́kọ́ ṣe ìjírà lọ sí láti Mẹ́kà lọ Mẹ́dínà tó sì já sí pé kánàbì ó tó dé kó tó ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé wípé wà fíhìm Abubakar wà Umar àwọn tí ń ṣáájú kírun fúnjọ́ náà Abubakar mbembe Umaru mbembe an-Nafi' an ibn Umar tí Imam Bukhari ń sọ yìí pé asahhul asanidi. wọ́n ní Imam Bukhari ìṣesí wọn ni pé wọ́n lè mú àdìsù kan fún ní báàbù mẹ́jọ wọ́n lè mú àdìsù kan máa ṣe tẹ̀búwìbù mẹ́rùn tí ó máa jásí pé ọ̀rọ̀ kan yẹn náà lẹ́ẹ̀ máa kà tẹ́ bá kà ń bí lẹ́ẹ̀ka lọ́hùn wọ́n lè fún ní báàbù tashahhud tashahhud yẹn wọ́n tún lọ sọ́nbù mi wọ́n lè gbé ní báàbù lẹ́ akhidhi bil yadayni wọ́n mú báàbù mi wá àlùwàlá ni wọ́n lọ sọ́ mẹ́ àdìsù kan ni wọ́n lè ṣe takraru ẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ wọ́n á máa fún ní báàbù ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọ́n ti fún imamatul abudi wal mawla tí wọ́n tún wá sọ wípé báàbù istiqda'il mawali wasti'malihim ìntà ń lo ẹrú fún àti ìntà lè fẹrú ṣe ìrun ló kí níyà yẹn ìrun ló kí lọ́hùn ṣọ́gẹ̀dẹ̀ lóru lọ́hùn ni tí wọ́n fi wá ní ó yàtọ̀ síra wọn bí ìgbà tọrọ òye èèyàn ni ó sì lè yé èèyàn kéèyàn fẹ́ máa ṣàbòsí àmọ́ bó sí ò lérè ọlọ́mọ sì já bá wọn ṣe àwa kì í máa tijú táfà kan bá sọ̀rọ̀ kan tó bá rí bẹ́ẹ̀ ní wò bóyá ó ń sún náà ni àbó ń súnfì á sọ fáwọn èèyàn pé bó ti rí nù àmọ́ káwá máa ṣàgídí ìrọ̀lẹ́ yìí wọn káwá bọ́ síbi ọ̀rọ̀ mìíráàjù yìí màá tún fi àwọn nǹkan kan hàn nínú Bukhari lálẹ́ yìí tẹ́ẹ̀túmọ̀ wípé Bukhari ò lè jẹ́wé tó lálàáfíà jù ní Islam torí pé Imam Maliki fúnra rẹ̀ jẹ́ kó yé wáyé pé aradtu kitabi hadha ala 70 faqiha min fuqaha il-Madina ńgbà mo kọ tírà mi tán àwọn àfáà ẹ̀sìn tí wọ́n já lágbọ́yé tí wọ́n lágbàjù 70 ni mo gbé tírà ní fún tí wọ́n yẹ̀ wò wà tó àní àlẹ́ yìí gbogbo wọn ni wọ́n sì fara mọ́ ni wọ́n tẹ̀ ló ń tẹ̀ fasamaitu al-Muwatta lèmi náà fi wá sọ ní tírà táwọn àfáà ṣe kíni o tí wọ́n gbà wọlé wọ́n tẹ̀ ló ń tẹ̀ kí wá ló ṣe Muwatta lónìí kì í ṣe tírà mọ́ àgbọ̀ wọn wọ́n sì mú Sahih Bukhari wọ́n fi pa mẹ́lẹ̀ òun làwọn àfáà àjọ òun máa ń lò ẹ wá wò gbà tí wọ́n bí Ìmáàmù Málíkì bíbí rẹ̀ àti kíkú rẹ̀ wọ́n bí ní 93 àlìhíjírà òun tiẹ̀ tún súnmọ́ àwọn tí wọ́n súnmọ́ Ànábì gan tí wọ́n súnmọ́ àwọn sàhábà ìyẹn ń jọ́rọ̀ àkọ́kọ́ kí n tó wọnú ọ̀rọ̀ wọ́n tún wá ń sọ yí pé ìrònú ṣíà ni mò ń wí ìyẹn ló kọ́kọ́ júwe gbálá ìmọ̀kan ni gbogbo yín tẹ̀ ń wí bẹ́ẹ̀ torí nínú àwọn àkídàtu ṣíà ni wípé laysa min shi'atina man ankara arba'a kò sí nínú ṣíà wa bẹ́ẹ̀ yẹn bá takò nǹkan mẹ́rin wà á dà mí ní al-mi'raja mi'raju jẹ́ kanú rẹ̀ irọ́ wo lẹ́ ń pa fáyé bá a bá sọ̀rọ̀ kan ẹ̀ ní ìrònú ṣíà ni àwọn kan ní pé kí ni mawqifu ṣíà ẹ̀ mọ́ ẹnu pé kẹsà kan bàyàn ló kọjẹ́
iṣẹ́ yín nù ni ẹ ní bùkátà àti bàyàn ló kọjẹ́ lórí ọ̀rọ̀ tí ń sọ mi ò sọ kì í ṣe pé aramallahu shay'an wa halaltuhu kì í ṣe pọ́lọ́ ń ṣe nǹkan kan ní èèwọ̀ mo wá sọ dẹ̀ tọ́ tàbọ́lọ́ ń ṣe kinní kan ní haramu àbí ó ṣe lẹ́tọ̀ ni mo wá sọ yí pé èèwọ̀ ni ẹlòmíràn ní al-Mubarak ti jáde kó nu ìsìláàmù lẹ́yìn mo dúpẹ́ pé yín kọ́ lẹ́ ní ọlọ́run ló ní nǹkan rẹ̀ òun ló dá mi síbẹ̀ òun ló sì yàn mí síbẹ̀ bí wọn náà bá sì mọ̀ ó mọ̀ pé ntí mò ń wí ó mọ̀ pé ó kọjá agbára mi ọlọ́run ni torí pé tó bá mú ẹ̀yin mẹ́wàá méjìlá tẹ̀ ń bọ́ ọ̀tá lórí èmi nìkan tẹ̀ ń bọ́ ọ̀tá lórí èmi nìkan ẹ mọ̀ yí pé ó yẹ kẹ́ ẹ mọ̀ bọ́lọ̀ ni ó ń fi hàn gbàgbára yín ò ká odò tí ń bẹ ńlẹ̀ yìí èso odò ọmọdé wallahi al-azim kì í ṣodò ọmọdé ìwọ lè máa rò pẹ́ẹ́nu lórí pé ìwọ náà fẹ́ wẹ̀ ó ń yíwọ́ ẹ lọ gbogbo àwọn tá a béèrè ìbéèrè lọ́dọ̀ wọn àbí wọ́n léèrè. àyìnà nasul mi'raj fil Qur'an ibi ọlọ́run ti sọ̀rọ̀ mi'raj nù Qur'an dà wọ́n ní kí n lọ máa mú bi tí wọ́n ti ń fomi pa etí wá. ìkan tiẹ̀ tó wá ní ẹ̀ṣẹ̀ jẹ́nàbà wà náà Qur'an ni inna lillahi wa inna ilayhi raji'un. ìkan ní ṣe jẹ́nàbà wà náà Qur'an wa in kuntum junuban fatahharu wọ́n ní kò sínú al-Qur'an la ilaha illallah ìkan ní ṣe ṣọ́lọ̀ ń sọ̀rọ̀ jẹ́nàbà nínú al-Qur'an ìkan tí ẹ̀ ní ẹ ṣọ́lọ̀ ń sọ̀rọ̀ àrọ̀ lánàá al-Qur'an ẹ wá ìdààmú wa ń wọlé tọ̀ yín abéèrè ìbéèrè tó yẹ kẹ́ ẹ lọ dáhùn béèrè tá a béèrè nǹkan mi lẹ́nu à ń bi yín léèrè wípé ayatu najmi ayatollah ti sọ̀rọ̀ suratu najmi yẹn ṣó ní í ṣe pẹ̀lú al-mi'raju one ẹ mú àyà wá tọ́lọ́n ti sọ pé ànábì gòkè lọ àwa sì ní àyà tọ́lọ́n sọ pé ànábì ò gòkè lọ téèyàn bá lọ ka suratu bani Isra'ila tí wọ́n padà wá sọ di suratul Isra'i nítorí ìtàn yìí lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta mẹ́rin ni wọ́n ṣe wá sọ bani Isra'ila di suratul Isra'i nínú Sahihul Bukhari suratu bani Isra'ila ni sura yẹn ń jẹ́ lójú ayé ànábì suratu Najmi sọ̀kalẹ̀ lọ́dún karùn-ún dánàbí tí wọ́n àwọn mùsùlùmí fẹ́ ṣe hijira lọ Abasha àmọ́ kí n tó lọ ọbẹ̀ jẹ́ n kọ́kọ́ lọ wájú àbí ọ̀nà pọ̀ mi ò tiẹ̀ wá mẹ̀rí tó yẹ kí n kọ́kọ́ mú ná má jẹ́ n tí lọ ọbẹ̀ yẹn ń padà wá lọ ọbẹ̀ tọ́lọ́ bá fà yín lẹ̀ wasilatun jadidatun lil uruji mo sọ fún wa wípé kò sí ti ń jẹ́ al-Isra'u wal-Mi'raju al-Isra'u wal-Uruju ló wà ọmọ kan wá lọ́lọ́dọ̀ ni mí torí pé bàbá tiẹ̀ kò mójútó kéwú níjọ́ tí bàbá rẹ̀ ò mójútó kéwú ní mọ́kàsì èyí tí bàbá rẹ̀ wà rẹ̀ mójútó ní wàá ṣàlàyé fún bàbá rẹ̀ lálẹ́ torí bàbá rẹ̀ ò lè wé odò yìí yìí sì máa mú ọkọ̀ àwọn àfàsùn náà wá. àwọn afásùn náà yìí máa mú ọkọ wọn wá lálẹ́ yìí wọ́n máa dá akọ tí àwọn máa dá akọ péjì ni torí pé tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọn ní tíra ṣíyàn lóka Sahih Bukhari náà ní sọ́jú di tíra ṣíyàn lọ́dọ̀ wọn ìyẹn fi hàn yí pé wúrì dájú dọ̀rín fà wọ́n gba àwọn àdísù tó lẹ́wà tasiful wasila al-khassa bil uruji tó ń sọ ìròyìn intanẹbi fún gòkè al-mi'raju huwa sulamu káfa wa máa rán Fatiha àti dómọ ṣe rí wípé kí la ti fẹ́ pè é bí ìgbà tí yóò lálàáfíà ni kéèyàn máa ṣọ́ dómọ Fatiha ẹnìkan fẹ́ sọ pé asulamu ó ń sọ pé asalamu tó bá pè mí kan tó pè ní sùlámù tó pè mí kan ní àṣàlámù torí tí wọ́n bá pè àti bàbá rẹ̀ ó ti mọ ti ń wí gẹ̀
ó mọ̀ pé sùlámù ní wí kò yẹ kí yẹn jẹ́ dààmú mọ́. Masha Allah almiraju huwa sùlámù àkàbà ní jẹ́ mìíràjù àwì dáràjù tàbí stẹ́ẹ̀pù tí wọ́n máa ń lò alladhi yus'adu ilayhi tí wọ́n ń lò láti fi gòkè. mo wá fẹ́ sọ̀rọ̀ nípa àfáwa Ibn Hajar al-Asqalani rahmatullahi ta'ala alayhi sharihu Sahih al-Bukhari ẹni tó ṣe sharihu Sahih al-Bukhari torí pé tẹ́ ẹ bá sọ nísìnyí wọn ní tíra ṣíyàn ni èyí tí wàá máa yà mí lẹ́nu pé ẹ wá gbé tíra àtọ̀dọ̀ yín jáde bí ò bá sí ń bẹ̀ ẹ ní gbé ta èyí tí mo kọ́ ti nù Sahih al-Bukhari nísìnyí ó wà lọ́dọ̀ yín náà ló fi ń jẹ́ dààmú sí yín lọ́rùn. Abubakar ń bẹ Mẹdínà gba Ànábì wa Mẹ́kà ẹ lè dínà yín rẹ̀ kí wàá lẹ̀ ń bú mi sí tẹ́ ẹ lè fàwé yẹn ya tàbí kẹ́ fọ́gi mọ́ Bukhari ṣẹ́mi mo kọ́ bẹ́ẹ̀ àbánà ló dé bẹ́ẹ̀ kà tẹ́lẹ̀ ni. jama hadhihi riwaya Ibn Hajar rahimahullahu ta'ala Ibn Hajar ló kó ọ̀rọ̀ tí mo fẹ́ kà í jọ nínú tírà àwọn Fatihul Bari tí ń ṣe tó ń ṣe sharihu Sahih al-Bukhari volume 7 page 208 tí a sọ fẹ́ tírà ṣíyà ní ká ṣe Imam Ibn Hajar al-Asqalani ìwọ náà kúkú rẹ̀ ṣáfà ṣíyà ní àbáfà súnnà àfà tó kọ sharihu Sahih al-Bukhari là ń pè ní Ibn Hajar al-Asqalani àfà yìí wá ní ba'da dhikri li riwayati Anas ibn Malik nígbà táfà wa mẹ́nu bà ọ̀rọ̀ àdísù tó wá látọ̀dọ̀ Anas ọmọ Maliki Anas ibn Malik Malik ibn Sa'sa'a Malik ọmọ Sa'sa'a yìí là ń bi wọ́n léèrè yìí pé kí wọ́n sọ fún wa mata wulida ńgbà wo ni wọ́n bí wa kayfa aasha báwo ló ti lo ayé wa kayfa aslama aw mata aslama ìgbà wo ló gba islamu kayfa aayasha ma ar-rasuli báwo ló ṣe bá Nábì lò tó fi wá jásí pé òun nìkan láàrin gbogbo sọ̀hábà ló mọ ìtàn Mi'raju láti bẹ̀rẹ̀ dópin tí sọ̀hábà mi ò mọ̀ tí Anasu sì gbọ́tọ̀ ní lọ́dọ̀ rẹ̀ tó sì jásí pé Anasu ọ̀dọ̀ Ànábì lòun ń gbé Anasu ń gbé lọ́dọ̀ Ànábì kìí wá ṣe pé Anasu ló wá rí létí ọ̀rọ̀ fún Mẹ́líkù Sa'sa'a àwa ń bi wọ́n léèrè pé man huwa Mẹ́líkù bùnú Sa'sa'a látọdún mẹ́rin bila hijabatin ariwo yatashawwashun ariwo lásán ọgbọ́n tí wọ́n sọ yìí pé ariwo ò ṣe mt bàrẹ̀ ní máa ṣe kíni ní máa pariwo Mẹ́líkù bùnú Sa'sa'a la béèrè lọ́dọ̀ Kutubi kó wá ṣàlàyé ń pa rẹ̀ inú 100 ọdún méjì wọn àmẹ́tí ń jẹ́ Mẹ́líkù bùnú Sa'sa'a ó kọ́ rẹ̀ lálẹ́ wu ní nígbà tí wọ́n rọ ìtàn yìí wọ́n á lo ọkọ rẹ̀ sí kó wá jásí pé nìkan náà sàhábà nìkan ló mọ Mẹ́líkù ọmọ Sa'sa'a ni wọ́n ń jẹ́ Anas ibn Malik àwọn tó kù òmẹ́ntí ń jẹ́ bẹ́ẹ̀ láàrin sọ̀hábà Ànábì tó sì ẹni iná àdísù rẹ̀ ò sì ju méjì àdísù tó lágbára jù nínú ìgbésí ayé Ànábì ẹni tí wọ́n lè tírèsì ayé ẹ̀ náà ló wá gbà wá fún sọ̀hábà àwa ma Anas bùnú Malik annahu sahabiyyun jalilun man huwa Malik bùnú Sa'sa'a tó sọ̀rọ̀ fún Anas ṣàlìjẹ̀nù ní àbẹ́yàn òun nìkan ló sì gba ìtàn náà wá látòkè délẹ̀ gbogbo àwọn tó kù wọ́n kàn mẹ́nu bà ṣókíṣókí tí wọ́n sọ pé Ànábì ní laylata urija bi ila sama òru ọjọ́ tí wọ́n gbé mi lọ sí sánmà àwọn laylata usira bi rasulillah òru ọjọ́ tí wọ́n mójíṣẹ́ Ọlọ́run wọ́n kàn sọ̀rọ̀ ijazan ní ṣókí wọ́n sì mẹ́nu kó. Bùnú Sa'sa'a yìí ló wá sọ bá Ànábì ti jáde nínú ilé rẹ̀ lọ sí Kudus lọ sánmà tó fi wá padà wá tó fi wá pè nírọ́ ẹni tá a mẹ́rin. nínú riwaya yìí radiyallahu anhu faqal àfáà wa ti ń sọ̀rọ̀ yìí
Ibn Hajar al-Asqalani ó ní amẹ́lẹ̀ ọ̀rọ̀jù tá a bá sọ pé gígòkè lọ sánmà fàfi ghairi hadhihi riwaya nínú tó yàtọ̀ sí riwaya yìí tá a fẹ́ mú wáyé ó ní lam yakun ala al-buraki kìí ṣe buraki l'Ànábì tó gùn lọ ṣàpẹ́ ṣe al-buraku l'Ànábì gùn ẹ gbọ́ lálẹ́ yẹ gbọ́ contradiction mẹ́ta yìí sì máa kà jáde nínú Bukhari ó ní lam yakun ala al-buraki buraki kọ́ l'Ànábì gùn kìí ṣe ṣe al-buraki ó ní bali raqiya al-mi'raja mi'raju lógún wa huwa as-sullam òun lakaba tẹ̀dẹ̀ ń sọ yí pé mi'raju rasul. Akaba la ń pè ní kíni o al-mi'raju tábàtú àní al-isra'u wal-mi'raju ìmú ànábì rìn àti akaba tí ó bá dàka yìí ìyẹn ni wọ́n ní mi ò mọ kéwú sí o àfáwa ní Ibn Hajar ní sọ̀rọ̀ o wọ́n ní kama waqa'a musarrahan bíi fi hadithi Abi Sa'id al-Khudri gẹ́gẹ́ bó ṣe fojú hàn musarrahan nínú hadisi Abi Sa'id al-Khudri radiyallahu anhu inda al-Bayhaqi lọ́dọ̀ àfáwa Bayhaqi àfáwa Bayhaqi náà àfáà sunna ni o ẹ dákun ẹ bá ń gúgú rẹ̀ bóyá àfáà ṣíyà ni torí tí wọ́n bá sọ̀rọ̀ wá ní ọ̀rọ̀ àwọn àfáà ṣíyà ní ṣe kí ni o ní wí àfáà ní tírà kan tí wọ́n pè ní Dalailu an-Nubuwwa Dalailu an-Nubuwwa lil Bayhaqi wọ́n wá mú àdìsù yìí wá ń bẹ̀ wọ́n lá Nábì sọ yìí pé thumma dakhaltu ana wa Jibrilu baytal Maqdis èmi àti Jibrilu lẹ́yìn tí wọ́n parí operation tí wọ́n ṣe sínú àyà mi ọ̀rọ̀ ń bẹ̀ ń bẹ̀ yẹn náà àwa wọnú mọ́ṣáláṣí Maqdis riwaya mi ó sọ pé Nábì ò wọlé bí wọ́n kàn kírun ta ni torí pé tó bá wọlé lọ kí yóò di ọ̀ranyàn ó fẹ́ lọ gbà ń wá ní o irun tó fẹ́ lọ gbà ń sánmọ̀ wọ́n á dé Kudus ó ní sọ̀lẹ́yìtù mo wá kírun thumma utitu bil mi'raji lẹ́yìn tí mo wá kírun tọ́nà gbá kábà wá ẹ̀dẹ̀ ń sọ pé al-Isra wal Mi'raj pé ìgòkè lọ sánmọ̀ ìrìn àtàkàbà ìmúyẹ̀rìn àtàkàbà ọ̀rọ̀ méjèèjì yóò jọra à ń lọ pọ̀ mọ́ra wọn al-Isra'u kalimatul Isra'i fil Qur'an Isra'u agbọ́gbọ́lọ́ yẹn ní Qur'an Mi'raju ò sí rárá nínú Dalailu an-Nubuwwa yìí lọ́wọ́ volume 2 page 290 to 91 page 290 to 291 kó lè mọ̀ pé mo fẹ́ kọ́ yín àti bàbá yín kéwú lálẹ́ yìí kéwú tó ní mímọ́ àtàwọn àfáà yín kan tí wọ́n ti yín bọ́ta àtẹ̀yí tó ní kàwú kan kàwú ọmọ rẹ̀ ká máa pẹ́pẹ́ bàbá rẹ̀ ń kàwú tí bàbá rẹ̀ sì wà láyé tí ń sunu yàrá wà lálẹ́ ó ń súnfín ní bàbá rẹ̀ tí bàbá rẹ̀ tún jáláwo olóògùn òní ẹni tí máa ń lọ nǹkan tí máa ń jó nǹkan èyí tí ń bú gbogbo àwọn àfáà kékeré ọmọ tó dàbí ewúrẹ́ o bàbá tiẹ̀ olóògùn ni o tó lè ṣògùn bí àrọ̀ mi èyí ṣe tó wàá sọ fún ìyá rẹ̀ kó kọ bàbá rẹ̀ ẹ ń bú àwọn bàbá tí yín ló sì sùn so yín wá ń túmọ̀ sí pé nínú tírà yìí nínú láfsù kan wọ́n ní dakhaltu ana wa Jibrilu bayta al-Maqdis èmi àti Jibrilu la wọnú ilé wọ́n ní fasalla kullu wahidin minna rak'atayn kó wá kíráka méjì wọ́n ní thumma utitu bil mi'raj lẹ́yìn yẹn ni wọ́n gbé àkàbà wá ẹ wá gbọ́ o wọ́n lákàbà tá à ń wí alladhi ta'ruju alayhi arwahu bani Adam òun lẹ̀mí àwọn ọmọ ènìyàn máa ń gùn lọ́gbà tó bá kú àkàbà tí wọ́n ń wíhun àkàbà tá à ń sọ wọ́n sọ di Odùduwà tó bá ṣẹkẹṣẹkẹ wá láti sánmà tó bá a lọ sókè èyí ṣe tẹ́ ẹ pè yẹn nírọ́ tẹ́ ẹ gbá wọlé Ànábì lákàbà Mi'raju àkàbà ní ń jẹ́bẹ̀ ṣàwọn clear ní ìsìn pé Mi'raju kò sí ti ń jẹ́bẹ̀ kọjá àkàbà
akaba yìí alladhi ta'aruju alayhi arwahu bani adam akaba yẹn lẹ̀mí àwọn ọmọ ènìyàn máa gùn lọ sí sánmọ̀ nígbà tẹ́mi bá jábọ́ lára wọn akaba ló ń gùn. nínú riwaya ibn ishaq an abi sa'id al-khudri abi ibn ishaq náà ṣàfàṣìyàn ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run tó sọ báyìí an abi sa'id al-khudri pé sami'tu mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ Ọlọ́run yaqulu tó sọ yìí pé lamma farraghtu ma kana fi baytil maqdis nígbà mo ṣe tán nínú baytul maqdis ni utiya bil mi'raj ni wọ́n gbé àkàbà wá utiya bil mi'raj ní kí ni o àkàbà anabi wani falam araqatun shay'an kana ahsanu minhu mi ò rí n tó dáa tó láyé alukurani ò tó dáa takaba yẹn wọn anabi ni ó máa sọ pé òun ò rí n tó rẹwà tó dáa tó àkàbà yẹn n tó sì dáa jù lójú anabi láyé alukurani ni kanabi wá gbàgbé kó rí àkàbà kó wá mẹ́rin ní mi ò rí n tó dáa takaba ní láyé kí wá lókun tó dáa lára alukurani takaba yẹn bá wá dáa ju kurani lọ lójú anabi gbogbo ń tà nẹ́bí òwì là ń kó sá nẹ́bí lẹ́nu ànẹ́bí wá rí àkàbà ó wá ń sọ wípé falam araqatun shay'an mi ò rí nkẹ́kẹ́ rí kana ahsanu minhu tó dáa ju àkàbà yẹn lọ. kùránì nǹkan kùránì rí kóun ló dáa ju gbogbo nǹkan. náà ànẹ́bí wá lá nẹ́bí tẹ̀síwájú wọ́n ní wa huwa alladhi yamuddu ilayhi al-mayyitu aynayhi idha hudira wọ́n lákàbà yẹn lójú àwọn tí ẹ̀mí bá fẹ́ jábọ́ lára wọn máa ń rí lójú wọn tójú wọn bá ti nà lọ báyìí làdísù kan ló sọ wípé idha qubida ruh tabi'ahu al-basar nígbà tí wọ́n bá ti gba ẹ̀mí ojú ọ̀sẹ̀ kínní yóò tẹ̀lé wọn alákàbà yìí náà ló jásí pé ní yamuddu ilayhi al-mayyitu aynayhi òun lójú òkú máa ń náà tí ó máa wò ìdá hujra tó rákàbà yẹn ni ó gbàgbọ́ ni ó fi gun sọ́mọ̀ lọ. ó ní fa as'adani sahibi ọ̀rẹ́ mi wá mú mi gùn fa as'adani sọ ẹ bá tú sábùbákàrí ìdí yaqulu li sahibi ṣàpẹ́ tó mú ní bí kí ló pé sahibi ó gbọ́ ó ní fa as'adani sahibi Jìbìrìlù ló ń pè ní sahibi hùn torí pé òun ló mú rìnrìn yẹn bẹ́ẹ̀ ni tó mú rìnrìn tí ń jẹ́ Abdullahi ibn Urayqiti náà tí ń jẹ́ sahib fi sayr ó ní atantaha bihi ila babi min abwabi sama tá a fi wá dẹnu ọ̀nà kan nínú àwọn ẹnu ọ̀nà sánmà ẹ lọ́ọ́ ka nínú asíratu an-nabawiyya libni Hisham asíratu an-nabawiyyatu libni Hisham ẹ lọ ka volume 1 page 403 torí ẹ padà sọ pé tíra ṣe àná. هذا كذبكم القرآن ده صبي كبرت كلمة تخرج من أفواههم أما بور عوين رلا ورجو دالنوا إن يقولون إلا كذبا وسني وين كجا كبارو أنا أقول واني راني فلعلك باخئ نفسك على آثارهم تبالون دارلام لوري شيء وبي وتنري in lam yu'minu bi hadha al-hadith asaba pé wọn gba tó ń wí ìgbọ́lù wa ń ba rẹ̀ ẹnu jẹ́ wọ́n yọ rẹ̀ lẹ́nu gbogbo tí wọ́n ṣe wò mímí lómi billahi al-azim ẹnìkan ń bú mi kò tẹ̀ wọ́n lára mi torí pé èébú yẹn ò lè dáná kádàrá mi tó bá jẹ́ yín lẹ́ ń pin ayé mi ò lè dá tó báyìí àwọn tí wọ́n sì sábẹ́ yín lẹ́gbẹ̀ẹ́ ń yà yín níjọ́ tí wọ́n ti ń dà mí láàmú bọ̀ yẹn tí wọ́n ń dà mí láàmú bọ̀ yẹn èwo láyé rẹ̀ dá tó tèmi nù ẹ lọ yẹ̀ wọ́n wò àwọn tó ń sá sí yín lábẹ́ tẹ́ ń lò tí wọ́n ń lò yín tí wọ́n ń ṣàbùsí lọ ṣe bọ̀ ni ayé wọn ṣó kú lójú kan ni torí pọ́lọ́ ní gbíndé èmi ti ń bá a bọ̀ wọn à sì tí ìfẹ́ ìyá rẹ̀ ń jọ mo ti ń kéwú wọ́n ìfẹ́ ìyá rẹ̀ ọmọ tí wọ́n àti ìfẹ́ ìyá rẹ̀ níjọ́ tèmi ti ń kéwú tí mo ti ń ṣàfà tó wá ń bọ́ta tó wá ń bú mi ṣe kí ẹ ọmọ wo ni kò ní ìyá rẹ̀ torí pé ìyá rẹ̀ ní máa ń lapa lára ọmọ ọlọ́run tó fáwọn náà ní ìyá rẹ̀ adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹ lọ wò ó nu asíratu an-nabawiyya libni Hisham volume 1 page 403 ó wà ń bẹ̀ fi riwayati Ka'b
nínú ẹgbàá wa kan tó jẹ́ ti àfáwà Ka'b radiyallahu anhu inda ibn al-Marha al-Maqdisi èyí tó pe tírà náà ní Fada'ilu Baytil Maqdis Fada'il Baytil Maqdis ó ní fawudi'at lahu mirqatun wọ́n gbé àkàbà kankalẹ̀ fún Ànábì min fidda tó jẹ́ lóní sílífà wa mirqat min dahab wọ́n tún gbé kankalẹ̀ ìyẹn tó jẹ́ ní góòlù àkàbà di méjì lọ́dọ̀ yìí ó ní hatta araja huwa wa Jibril tóun àti Jibril fi wáṣẹ kí ni o tí wọ́n fi gòkè ìyẹn fi àgbẹ̀ Jibril gùn kan òun náà ṣe kí ni òun náà gùn kan Ibn Marha lọ ka tírà yẹn page 159 to page 160 ó bá ń bẹ̀. wa fi riwayatin li Abi Sa'id al-Khudri nínú riwaya kan tó jẹ́ ti Abi Sa'id al-Khudri wọ́n pè ní fi Sharaf al-Mustafa li Abi Sa'id li Abi Sa'd li Abi Sa'id al-Khudri náà ni ó ní annahu bil mi'raj min jannati al-firdaus ó ní àkàbà yẹn wọ́n lọ gbé wá láti inú aljanna firdaus ni wa annahu munaddadun bil lu'lu wọ́n tún wá mú àlúùlú báyìí ni wọ́n fi yí wọ́n fi ráǹpù ẹ̀ wa yaminihi malaikatun àwọn màláíkà kan bẹ lápá ọ̀tún wa an yasarihi malaikatun àwọn màláíkà kan náà ṣe kí ni o wọ́n wà lápá òsì lọ́ọ̀ka tírà tí wọ́n ń pè ní Sharaful Mustafa ti Abu Sa'd nínú volume 2 page 169 náà jẹ́ àwa padà sọ́dọ̀ àfa Bukhari Imam al-Bukhari rahimahullahu ta'ala tó ń já sí pé òun náà lọ́rọ̀ ẹ tẹ́wọ́n jù lọ́dọ̀ àwọn afọ́n súnnà tẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ á sì gbọ́dọ̀ gbàgbọ́ authentic ẹ wá já lọ ní authentic ọ̀rọ̀ lọ́dọ̀ àfa Bukhari wa riwayatul Bukhari ẹgbà wa látọ̀dọ̀ àfa wa Imam al-Bukhari kọlọ̀mbá wa yọ́nú sí wọn torí àfa ni wọn lọ́dọ̀ wa èèyàn rẹ̀ sí ni wọn Abi Sa'id al-Khudri kan náà ni ba'da dhikri hadithati shaqqi sadr mo ní di Bukhari ní àyè tí mo fẹ́ kà àfa gẹ́gẹ́ bí ìṣesí Imam Bukhari tí mo sọ Imam Bukhari gba àdísù yìí wá àdísù al-Mi'raj ó gbà wá lọ́nà méjì tàbọ́nà mi ó pè kan ní báàbù furidati salawati al-khams ọ̀rọ̀ Mi'raj ló sọ mbẹ̀ ó pè kan ní báàbù al-Mi'raj àdísù Mi'raj kan yẹn náà ní bẹ́ẹ̀ ẹ wà á takò láàrin méjèèjì ẹ ṣe kí ni ẹ wà á rí àtakò lára méjèèjì ó tiẹ̀ ti wá da báyìí nísìn ẹni bá pe ṣoṣo náà ni ó ṣe kí ni o ni ó pè ní kayfa furidati salat ìyẹn lélẹ̀ ń sì yọ kankan jáde mẹ́ àmì lèyí tí mo fẹ́ kà yìí nínú rìwáyà rẹ̀ mo fẹ́ ká àjọ kà á ó ń jẹ́ nínú Sahihul Bukhari torí pé lọ́dọ̀ wọn tí ràṣíà ni volume 3 ìwọ fúnra rẹ̀ lọ́ọ́ wo 248 nínú Sahihul Bukhari òwúrẹ Sahihul Bukhari òwúrẹ ṣé o ti rí ṣé o rí ṣé o gbé alhamdulillah Sahihul Bukhari wọn níwèé ṣíà ni mo kà náà àfààní babul Mi'raj báàbù kí ló pé babul Mi'raj ó ní haddathana Qatada an Anas ṣẹ̀rí àfa Qatada yìí òun la pè ní Qatada bunu Di'ama ta lóhun la kọ́kọ́ ẹni tó kọ́kọ́ sọ orúkọ ló kọ́kọ́ mú ìtàn yìí jáde ọ̀rọ̀ ṣe ń bọ̀ lórí ẹ̀ lọ́jọ́ Sunday àfa yìí ni ó ní an Qatada haddathana Qatada an Anas ẹ lọ wo sílísílà tí ń bẹ lára Qatada àti Anas ṣe Qatada lè gbọ́rọ̀ lẹ́nu Anas afa jẹ́ ń wo sàmẹ́nì Qatada ọmọ Di'ama tí wọ́n ń sọ yìí kó lè máa bó ti jì tó Qatada tó bunu Di'ama tí wọ́n ń wí
kódà àwọn àfa kọ̀ǹdẹ́mù àwọn àfa aládìsí kọ̀ǹdẹ́mù ẹ̀yẹ́yẹ́ ni pé bàbá ńlá òkúrọ́ ni. èmi kọ́ mo wí o iṣẹ́ ọwọ́ àwọn àfa ni o ẹ ṣe sùúrù di ọjọ́ Sunday o èmi kọ́ mo wí bẹ́ẹ̀ o àwọn àfa sunna ló sọ bẹ́ẹ̀ o àwòtọ́ ni èmi kọ́ mo wí àwọn àfa sunna ni wọ́n sọ bẹ́ẹ̀ o Qatadatu bunu Di'ama tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí ó kọ́kọ́ lọ mọ̀ wípé Qatada ọmọ Di'ama yìí ẹ wo àsìkò Anas ọmọ Malik Qatadatu bunu Di'ama àsìkò tiẹ̀ ń lọ sí bí 117 al-Hijri almost tí n bá ní ṣìwí torí ẹ̀ mo ṣe fẹ́ láǹfààní 118 al-Hijri ó gbọ́ tí ó bá gbọ́rọ̀ lẹ́nu Anas kò yẹ kó jẹ́nu Anas direct mi rò pé gbọ́n tí mo fẹ́ lò ń bẹ̀ ni Qatadatu bunu Di'ama kò lè gbọ́rọ̀ lẹ́nu Anas direct ṣe Anas ń bẹ láyé ni ọ̀rọ̀ ń bọ̀ lórí yìí lọ́jọ́ Sunday kọ́lọ̀ kó ṣàánú wa à ń Qatada Anas bunu Maliki Maliki bunu Sa'sa problem di méjì Maliki bunu Sa'sa Anas bunu Maliki ma'rufun Qatada wàhálà kan Sa'sa wàhálà kejì radiyallahu anhuma kọ́lọ̀ ń bá wa yọ́nú sáwọn méjèèjì ẹ máa gbọ́ ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam addathahum ó lá nàbí ọlọ́mùbá wa kẹ òun ló sọ fáwọn ẹ máa gbọ́ al-laylata usriya bihi nípa òru ọjọ́ tí wọ́n mú ànábì rìn nínú rẹ̀ ànábì wa ní qala baynama ana fil atimi wa rubbama qala fil hijr láàrin ìgbé mo wà nínú ilé kìí ṣe nínú mọ́sálásí o ọ̀rọ̀ tọ́lọ́hun sọ náà Al-Qur'ani subhana alladhi asra bi abdihi laylan min al-masjid al-harami ni o ṣé Kaaba la nàbí ń gbé ìrìn tọ́lọ́hun sọ náà Al-Qur'ani láti inú ilé Ọlọ́hun tí ń jẹ́ Kaaba àmọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé nàbí sọ yìí ó ní bayna ma ana fil hatim wa rubbama fil hijr láàrin pé mo wà nínú yàrá mo di tọ́jú tí mò ń sùn lọ́wọ́ ó ní ìdí àdáni ààtìn lẹ́nìkan wá bá mi faqadda qala wa sami'tuhu yaqulu fashaqqa ma bayna hadhihi ila hadhihi ó ní mo kàn rí wọ́n kàn fá yáníyání ṣàwùgbé mi yàrá ẹ̀ lọ́wọ́ kìí ṣe nu mọ́sálásí wọ́n ṣe kí ni o wọ́n kàn fá mi yá láti bí síbí ni shaqqa ma bayna hadhihi ila hadhihi wọ́n kàn fá lẹ̀ yání yẹn gbé fàkọ́ gbàgbọ́ yẹ̀kú fẹ́ shaqqa ma bayna hadhihi wọ́n kàn fá bí yá yẹn gbé orí àjà ni wọ́n kàn fá lẹ̀ yání wọ́n kàn wọlé ńgbà tí wọ́n wá wọlé ó ní fakultu lil Jarudi àfáà tí ń sọ̀rọ̀ àdìsù yìí ó ní mo wá ń sọ fún Jarud tálẹ́lí tí wọ́n ń pè ní Jarud yìí gan ó padà mọ́ nìsín ó wá ní wa huwa ila jambi ma ya'ni bihi qala min thuburati nahrihi ila sha'ratihi wa sami'tuhu yaqulu min qassihi ila sha'ratihi inti mo kàn fẹ́ lò ní pé fastakhraja qalbi wọ́n yọ ọkàn mi jáde wọ́n ṣe kí ni wọ́n yọ ọkàn mi jáde summa uti nínú yàrá rẹ̀ summa utitu bi tostin min dhahabin lẹ́yìn yẹn wọ́n wá gbé abọ́ góòlù kan wá ẹni tí wọ́n yọ ọkàn rẹ̀ jáde tí wọ́n ti fàyà yàrá nínú ayé ìgẹ tí wọ́n bá ọpẹrẹtì èèyàn wọ́n kọ́kọ́ gba ẹ̀mí lára rẹ̀ wọ́n pa ẹ̀mí rẹ̀ wọ́n tọ́jú ẹ̀mí rẹ̀ ẹni tí wọ́n fa àyà rẹ̀ ya kọ́ ní ọmọ ìròyìn tí wọ́n yọ ọkàn rẹ̀ jáde àbí tó bá já sí pàlà ní ńlá tó bá já lání ńlá ó rọrùn bẹ́ẹ̀ ó ní wọ́n yọ ọkàn mi jáde ó sì ń wọ́n lóye wọ́n á yọ ọkàn rẹ̀ jáde yẹn ó ní ùtí tóbi tọ́sítì wọ́n á gbé abọ́ mi dábì wá memluhatin imanan ìgbàgbọ́ ló kúnnú abọ́ yẹn ìgbàgbọ́ ló kúnnú abọ́ ní ìgbàgbọ́ ló rọ sínú rẹ̀ ìwọ náà rẹ̀ rìn ó ní fàkúsìlà qalbi
wọ́n wá fi ìgbàgbọ́ yẹn wọ́n fi wẹ ọkàn mi summa hushiya ẹ̀yìn yẹn náà ni wọ́n wá di padà wọ́n kó gbogbo tí wọ́n kó kúrò nù rẹ̀ wọ́n dá sí padà summa u'ida wọ́n dá padà wọ́n di padà wọ́n tún padà operation náà ni wọ́n ní summa uditu bidaba dunal baghal máa gbọ́ wọn lá Nábì sọ pé ẹ̀yìn náà ni wọ́n wá gbé ẹranko kan wá ẹran kan dunal baghal kìí ṣẹṣin wa fawqa al-himari yẹn ni pé ó kéré ṣẹṣin ó sì ju ràkúnmí lọ abuyadọ ó wá funfun ibi tí Málíkù búnú sọ aṣọ àti òsínláyà Nábì ti ń sọ àdìsí ní Jàrúdù wá ní wọ́n ní buraku ló ń sọ òun sì jẹ́ Nàsárà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ìrònú aliburaku ti ṣe kíni bó ti wọnú sọ ìwé Bukhari nìyẹn o Ànábì kọ́ ló sọ wípé aliburaku wọn lá Nábì ń sọ wípé nígbà tí wọ́n dá inú mi padà tán ní tí wọ́n á ṣe ní wípé utitu bidabatin wọ́n wá mú ẹran kan wá dunal baghal kò tó ẹṣin tán wà fawqa al-himari àmọ́ ó ju ràkúnmí lọ abuyadọ ó funfun Jàrúdù wá ń sọ fún wípé huwa al-buraku ya Aba Hamza al-buraku nìyẹn ìrẹ́ Aba Hamza bí ronú buraku ṣe kíni bó ṣe wọnú Bukhari nù táwọn ẹni tí wọ́n ń pè ní al-Jàrúdù nítorí pé ọ̀rọ̀ pọ̀ àwọn arábí yóò tí wọ́n ti mọ ẹ̀ tí rí kankan afa ẹ̀ rí kankan ọmọdé lẹ́rù pé ń bá ta tàbí ń pè ní al-Jàrúdù kí n sáré júwe Jàrúdù fún wa Jàrúdù Nàsárà ni tó wá ṣe kíni tó wá gba Islam ìyẹn ló wá sọ buraku sí wọn lẹ́nu ń bọ̀ lòun ti mọ̀ pé buraku ní jẹ́ bẹ́ẹ̀ torí pé wọ́n ti mọ alburaku nínú ìtàn ọ̀dọ́ tí wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ kí n ṣe kù síbẹ̀ torí n bá ní kí n máa sọ̀rọ̀ àfa al-Jàrúdù kí n tún fi yẹn kún kẹ́lẹ́ mọ ẹni tí Jàrúdù ń jẹ́ ọlọ́run kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ so àwa èé ṣe rìsáàṣì tiwa láàbọ̀ èmi èé ṣe láàbọ̀ torí pé mi náà kọ ọlọ́ọ̀ni èmi á máa ṣe tí ó máa kún yóò kún ni yàgbé mo tún bá a dé wípé tani Jàrúdù ẹ bá tún máa gbọ́ lọ́dọ̀ àwọn àfa wọ́n ní al-Jàrúdù wọ́n tún mọ́ ọkọ̀ ẹ̀ wọ́n ní Ibnul Ma'la wa yuqalu Ibnu Umar ibnul Ma'la àwọn kan sọ pé Ibnu Umar ibnul Ma'la ni wa qila ìkan ní al-Jàrúdù ibnul A'la'i ni àfa wa Tirmidhi al-Abdi ló sọ bẹ́ẹ̀ ìkan sọ pé Abu Gayyasu ni ìkan sọ ẹgbẹ́rúkọ tí ń di mẹ́ta ìkan ní Abu Gayyasu ni so wọ́n ní Abu Gayyasu ni so ìkan sọ yìí pé ismuhu Bashar ibn Anash orúkọ tí ń di mẹ́rin wọ́n àmọ́ kọ́ ẹni yẹn pàtó Ibn Ishaq ló wá jó ya pé qadama al-Jàrúdù ibn Umar ibn Anash wọ́n pè ní Amru ibn Anash wa kana nasraniyan ala an-nabi Nasara ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ló wá pa ìtàn kan fún Nábì ó kọ tí wọ́n wá pé àwọn kan sọ pé ghayra dhalika ó pọ̀ ẹ̀kọ́ nù àmọ́ wọ́n ń pè ní Jàrúdù kí ló fà á li'annahu ghadha Bakr ibn Wa'il torí pé ó bá wọn bá Bákàrí ọmọ Wáìlì jagun ni wọ́n ṣe máa ń kọ́ lórí pé qaddasnahum bil khayli min kulli janibin kama jarrada al-Jàrúdù Bakr ibn Wa'il qaddasnahum bi khaylin ajalu wọn pẹ̀lú ẹṣin min kulli janibin ní gbogbo agbègbè ajalu wọn wájú ajalu wọn lẹ́yìn kama jarrada al-Jàrúdù gẹ́gẹ́ bí Jàrúdù ti jalu Bakr ibn Wa'il ni wọ́n fi ń pè ní kíni o Jàrúdù wọn mú kọ́ rẹ̀ pàtó Jàrúdù yẹn ló wá pé buraku sí ẹnu àwa mùsùlùmí ń jọ́nà ẹ wá já tẹ̀síwájú ń bẹ̀ Jàrúdù ní huwal buraku ya Aba Hamza n tó ń sọ yẹn buraku ní ìrẹ́ baba Hamza qala Anas thumma yad'u khatwahu inda aqsa tarfihi pé ó wá ń sọ bí rìn ẹṣin yẹn ṣe kíni o tó ṣe gùn tó tí wọ́n fi dé sọ ṣe pé níbi kí ló gbé ẹṣin el-Burak ẹṣin kí ló gbé ẹṣin el-Burak ẹjẹ́ wa lọ wo nǹkan mi nínú Sahihul Bukhari
ẹ̀jẹ̀ àtún lọ wo nǹkan mi ẹṣin buraku ló gbé àkàbà ló gbé ẹṣin àlìbùrákù ló ṣe kíni òun ló gùn ó ti ṣe kíni ó di méjì ẹ wá jẹ́ àwa síbí nínú volume 1 nínú Sahih Bukhari ìwọ náà lọ ka page 91 nínú báàbù kéfà fúridatu salat fil isra báwo ni wọ́n ṣe ṣe ìrun lọ́ranyàn fil isra kò pé ní fílímù ìrájì o ṣọ̀pọ̀ ó pè tọ̀hún ní báàbù ìrájì ó pè léyìn ní báàbù ìsìráì ẹ wá máa gbọ́ ó ní wà qala Ibn Abbas sọ wípé haddathani Abu Sufyan fi hadithin ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ lò èyí tí mo fẹ́ lò ní haddathana Yahya ibn Bukayr haddathana al-Layth an Yunus an ibn Shihab an Anas ibn Malik wọ́n ti omi ti Maliku bono sa'asa tó gbọ́ lẹ́nu rẹ̀. You can see the politics. Sọ pé Anasi ò gbọ́rọ̀ yẹn bì kankan kọjá ọ̀dọ̀ Maliku ọmọ sọ́àsọ́à wọ́n fi Maliku sọ́àsọ́à sí lọ́hùn àmọ́ níyà yín wọ́n fi Maliku sọ́àsọ́à sí mọ́. Gẹ́gẹ́ bá a ti rí pé wọ́n ti sọ yín pé ó ń kírun fún Sálímù ń kírun fún ọmọ àjìrí náà àkọ́kọ́ tí wọ́n á lọ gbé síbòmí àwọn orúkọ àwọn tó ń kírun fún wọ́n sì fún ní báàbù mi náà wọ́n á máa gbọ́. afáwáni Anas ibn Malik ṣe wọn bá ti mọ̀ pẹ́lú sọ́ọ́sọ́ ni wọ́n ti gbọ́. ó ní wà qala Abu Dharr qala kana Abu Dharr yuhaddithu anna Rasulallahi sallallahu alayhi wa sallam. ó ní Abu Dharr ó sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run qala furija an saqfi bayti furija an saqfi bayti wọ́n já àjálẹ̀ ànábì báyìí ni mọ́ṣáláṣí ni wọ́n lọ́lọ́run ń sọ o inú ilé ni Jìbìrìlù ti lọ́ọ́ gbé ànábì o. subhana alladhi asra bi abdihi laylan minal masjidil harami ẹ dákun ṣẹ́nu Kàábà lànábì ń gbé torí ilé ànábì olóye kìlómítà tí ń bẹ sí mọ́ṣáláṣí ó yàtọ̀ sí Mẹdínà. ẹ máa gbọ́ ó ní furija an saqfi bayti wọ́n já òrùlé ànábì báyìí wọ́n já báyìí àwọn màláíkà já torí kí wọ́n fi gbé ànábì. ó ní wa ana bi Makkata torí pé mo wà Mẹ́kà àbí Mẹ́kà ni kìí ṣe Mẹdínà tẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí ilé ẹ̀ wà mẹ́. ó ní fa nazala Jìbìrìlù bá sọ̀kalẹ̀ ẹ máa gbọ́ o fafaraja sadri ló bá fa àyà mi ya ìsílẹ̀ thumma ghadala bima'i Zamzam ló bá fi omi Zamzam fọ̀ omi ìmánì náà fi fọ̀ lọ́hùn. ó gbọ́ omi ìmánì ni wọ́n fi fọ̀ lọ́hùn níyà yìí omi Zamzam ni wọ́n fi fọ̀ thumma ja'a bitostin dhabin wọ́n wá gbé abọ́ kan wá tó jẹ́ abọ́ góòlù mumtali'u hikmatan wa imanan abọ́ yẹn wá kún fún hikima àti ìgbàgbọ́ ó kún fún kíni o hikima àti kíni o àti ìgbàgbọ́ ó ní fa faraga sadri wọ́n wá dà sínú àyà mi thumma atba'ahu wọ́n tún wá dì padà ẹ má gbọ́ o thumma akhadha biyadi Jìbìrìlù kàn mú ọwọ́ mi báyìí ni fa'araja bi ila sama ó kàn mú mi gòkè sọ́mọ́ lọ́bẹ̀ ni. ìwọ náà ṣe Allahu Akbar ìwọ náà ṣe Allahu Akbar ìwọ náà ṣe Allahu Akbar tún gbọ́ lẹ́ẹ̀kan sí furija an saqfi bayti wọ́n já òrùlé ànábì wọ́n ní wa ana bi Makkata Mẹ́kà ni mo wà fanazala Jìbìrìlù wá sọ̀kalẹ̀ bá mi nulẹ̀ fafaraja sadri ó bá fàyà mi ya thumma ghadalahu bima'i Zamzam ó wá mú mi Zamzam ó fi fọ̀ ó ní thumma ja'a bitostin min dhabin mumtali hikmatan wa imanan ó wá gbé abọ́ góòlù kan ẹ wá sọ pé góòlù haramu abọ́ góòlù ni wọ́n sì ń gbé wá fún ànábì ànábì ń lo abọ́ góòlù ẹ sì ní góòlù haramu ó lọ wá kún fún hikima àti ìgbàgbọ́ fàfọ́rágà fi sadri wọ́n wá dá sínú àyà mi thumma atbaqahu wọ́n wá dé padà thumma akhadha biyadi ó kàn mọ́wọ́ mi dání báyìí fa'araja bi ila samai dúnìyà ó kàn mú mi dé sọ́mọ́ ayé lẹ́ẹ̀kan náà
wọn dé Kudus engineer wọn dé Kudus rárá inú ilé yẹn náà ni wọ́n gbà dé sánmọ̀ ayé. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.